gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣọjọ́ Wednesday January 28 ọdún 2026 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtòrí ẹni tí ò sunwọ̀n ṣe ẹlẹ́rìí ìpín tòun tayọ̀ mọ́. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábàá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yẹn Harris tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́. Ìfọ̀rọ̀wérọ̀ láàrin ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín ó máa já gere dáadáa púpọ̀, kò ní fi bẹ́ẹ̀ sí iṣu rẹpẹtẹ láyìíká ilé àti níbi iṣẹ́ lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní máa ní clarity of thought, tó sì jẹ́ pé ọpọlọ yín máa kún fún ọgbọ́n ìmọ̀ àtòyé tó pọ̀, tó sì jẹ́ pé lọ́jọ́ tòní ó dára kí ẹ fi ẹnu yín kí ẹ fi pe rere, kí ẹ fi pàṣẹ ohun rere sínú ìgbésí ayé yín. Ó pé kẹ́ ṣe bẹ́ẹ̀ ju kẹlẹ́ fẹ́ máa ní ẹ̀fẹ́ jẹ gàba lórí ẹlòmíì àbẹ́fẹ́ fẹnu control ẹlòmíì lọ. Lẹ́ni kẹ́ rí dájú pé ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lẹ́ni pẹ̀lú. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọlọ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ èrùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, àwọn ròyìnròyìn tó wáyé látijọ́ mẹ́ta gbogbo ẹ̀ máa kásẹ̀ ńlẹ̀ lọ́jọ́ tòní ó, tó sì jẹ́ pé àwọn rere tí ń ṣarajọ fún yín lásìkò yìí. Ire máa wọlé fún yín lọ́tùn lósì, owó máa wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Lẹ́ni kẹ́ máa retí àwọn orí kan tó ṣe é pé á tún jẹ́ kí ipò yín láàrin àwọn olówó tí á tún fẹ́ yàtọ̀ díẹ̀. Àwọn owó kan máa wọlé fún yín lọ́jọ́ tòní tí á tún jẹ́ kẹ́yìn gan wò pé mo tiẹ̀ ṣì ní ṣéńjì lọ́wọ́. Ọ̀pọ̀ míì nínú yín sì rèé, ó ṣeé ṣe kí ẹ rí àwọn àǹfààní jẹ níbi iṣẹ́ dáadáa lọ́jọ́ tòní, tàbí kí ẹ rí àwọn kan bí ìlérí tí àwọn kan máa ṣe fún yín láàyè iṣẹ́ lọ́jọ́ tòní tí ó sì jẹ́ gbọ́ máa padà mọ́ṣẹ́. Ọ̀pọ̀ yín tẹ́ bá ti ń plánà láti ra ilé tàbí láti ra property èyíkéyìí, àsìkò tó láti ṣe bẹ́ẹ̀ báyìí o, látàrí pé gbogbo ìtẹ́ bá dáwọ́lé lọ́jọ́ tòní á já sí bí ẹ ṣe ń fẹ́. Àsìkò ìṣirè kẹ́ mọ̀ dájú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní tó jọmọ́ nǹkan báyìí ó ṣeé ṣe kí ó wáyé fún yín lásìkò yìí. Lẹ́ni kẹ́ kí èsàrà gbogbo àánú kọ́ léèyàn ṣe ẹ̀ṣọ́ àánú ṣe, ẹ má tàṣe jù bọ́ kóhun, ṣùgbọ́n ṣe àwọn nǹkan tá mú kí ní ìdùn káyọ̀ yín kún. Ẹ tẹpá mọ́ṣẹ́ kí ẹ sì wà positive dára. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọlọ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Ẹ máa gbọ́ látọ̀dọ̀ ènìyàn kan tó wà lọ́nà jíjìn lọ́jọ́ tòní. Ó sì ṣeé ṣe kí ẹ welcome àwọn àlejò kan lásìkò yìí. Ó lè jẹ́ olólùfẹ́, ó sì lè jẹ́ àlejò tó ṣe pé ọjọ́ mẹ́ta tí ẹ ti ríra, tó ṣe pé ọjọ́ tòní dára púpọ̀ látàrí pé ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín á wọnú ara dáadáa. Pàápàá àwọn tó ṣe pé ọ̀nà wọn jìn sí yín ọjọ́ tòní ó ṣeé ṣe kí ẹ ní àwọn idea kan àbáwọn ọgbọ́n kan tí ẹ máa kọ́ látara àwọn èèyàn tó rọ̀gbà yín ká. Ẹ gbájúmọ́ bí àgbàsókè yìí fẹ́ wáyé fún ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ẹ wà positive minded, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, gbogbo plan dáadáa tẹ́ ẹ ní fún ọjọ́ iwájú àbí lórí ohunkóhun fún ti dáadáa. Ẹ rí dájú pé ẹ pamọ́ láṣìírí kí o lè rí bí ẹ ṣe ń fẹ́. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ mi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ tòní ẹ máa notice pé àwọn kan sọ sí yín lọ́kàn lọ́tùn lósì, pàápàá lórí nǹkan kíkan tí ẹ bá ń ṣe. Òun máa sọ sí yín lọ́kàn bí ìgbà pé nǹkan kan ń direct yín pé báyìí ni kò ṣe, báyìí kọ́ ni kò ṣe. Ẹ máa wà very emotional púpọ̀ lọ́jọ́ tòní, ìmọ̀lára yín máa lékenkà, bẹ́ẹ̀ sì lẹ máa wà imaginative. Ẹ máa tètè máa rí nǹkan fínífíní, ẹ máa tètè máa mọ ibi tí nǹkan fẹ́ fèsì lọ́jọ́ tòní. Ẹ tẹ̀lé àwọn kan tí ó ń tọ́ yín sọ́nà lọ́jọ́ tòní. Kẹ́ lo imaginative skill yín yìí láti ṣàtúnṣe ìgbésí ayé yín, láti ṣàtúnṣe àwọn kan tó ṣe é pé ẹ wò pé kíní yìí mo fẹ́ wò fínífíní, mo fẹ́ wò nǹkan tó fẹ́ bí, mo fẹ́ bóyá fẹ́ dára. Ẹ lò lọ́nà tó gbà dára. Wá tẹpá mọ́ṣẹ́ lénìí, ẹ ṣe dáadáa sáwọn èèyàn. Ẹ ní ìrẹ̀lẹ̀ kí ẹ sì wà determine lórí ohunkóhun. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ teal green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná rí Leo tàbí láàrin July 23 sí August 22, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́. Ọjọ́ tó tayọ ló jẹ́ o. Ó ṣeé ṣe kí ẹ rí àwọn àǹfààní kan látọ̀dọ̀ àwọn tó rọ̀gbà yín ká lásìkò yìí. Ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín, pàápàá yín àtàwọn ọ̀rẹ́ yín ó máa wọnú ara dáadáa. Àwọn èèyàn tó rọ̀gbà yín ká máa nífẹ̀ẹ́ yín, ó sì jẹ́ pé wọ́n á support yín dáadáa lórí ohunkóhun tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní. Ẹ̀yin fúnra yín ti ń ràn wọ́n lọ́wọ́ láìmọye ìgbà. Èní sì jẹ́ ọjọ́ tó ṣe é pé ẹ̀yin náà máa rí ìwọ́dọ̀ àwọn lọ́wọ́ tẹ̀ ń ṣe fáwọn ènìyàn. Èso títọ́ ìjòdodo láwùjọ àwọn èèyàn.
ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rere gbámú, ẹ má fọkàn sí gbogbo kan kí nǹkan tí ẹ bá ń retí kó lè wọlé ní ìrọ̀rùn, kí ẹ sì rí dájú pé ẹ tẹpá mọ́ṣẹ́ pẹ̀lú. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín léni tí kọ́lọ̀ tí green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 ọjọ́ tòní gbogbo nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ, iṣẹ́ máa lọ bẹ́ẹ̀ ti ṣe plan ẹ̀, ṣùgbọ́n ó ṣeé ṣe kí stress díẹ̀ fẹ́ wáyé lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe pé ẹ lè fi activate àwọn idea tuntun, àwọn ọ̀nà tuntun tẹ́ fẹ́ tọ̀ lórí iṣẹ́ yín láti jẹ́ kí iṣẹ́ yín tún lọ dáadáa, pàápàá àwọn nǹkan tó ti ń wà lọ́kàn yín láti jọ́ mẹ́ta ẹ activate ẹ lọ́jọ́ tòní. Ẹ bá ṣe lè yá jẹ́ àwọn idea tó dára tó lè ràn yín lọ́wọ́, tó lè jẹ́ káwọn nǹkan tẹ́ ń fẹ́ kó tó yín lọ́wọ́ lọ́jọ́ iwájú. Ẹ gbájúmọ́ṣẹ́ dáadáa lè ní kẹ́ lè rere gbámú, ẹ free mind yín, ẹ wà positive, ẹ pa àwọn plan yín mọ́ láṣìírí kí ó lè padà rí bí ẹ ṣe ń fẹ́. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín léni tí kọ́lọ̀ olive green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 24 sí October 23 àwọn àǹfààní kan rèé tí yóò wọlé látọ̀nà jíjìn tó ṣe pé àwọn àǹfààní gan tó rọ̀gbà yín ká dáadáa. Ọjọ́ tòní ẹ máa gbọ́ ìròyìn ayọ̀ tàjí kínú yín dùn káyọ̀ yín kún, ó sì jọjọ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ráwọn opportunity tó jọmọ́ sí travel lásìkò yìí tó sì máa ṣe èyí tó máa ràn yín lọ́wọ́ dáadáa. Ọjọ́ tòní ọjọ́ ìrọ̀rùn, ọjọ́ ìgbafẹ́ ló jẹ́. Ọ̀rọ̀ ẹnu yín gan máa jọ́rọ̀ tó ṣe pé yóò máa dùn gbọ́ létí ọmọ aráyé tó sì jẹ́ pé ọ̀rọ̀ yín máa wà very catchy. Àwọn èèyàn tó rọ̀gbà yín ká máa fìfẹ́ hàn sí yín dáadáa, gbogbo nǹkan máa lọ dáadáa fún yín ní gbogbo ọ̀nà, níbi iṣẹ́ ni, nínú mọ̀lẹ́bí ni, láàrin àwọn ọ̀rẹ́ ni, ìbáṣepọ̀ yín máa lọ bó ṣe yẹ kó lọ. Ẹ ṣeéṣe kí ìrìn àjò lọ́jọ́ tòní kí ó fẹ́ bí ire, ìrìn àjò èkéyìí máa bí àánú lásìkò yìí. Ẹ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún, ẹ tẹpá mọ́ṣẹ́ léni, ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fi yín ṣe ohunkóhun. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín léni tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ọjọ́ tòní ọjọ́ introspection ló jẹ́, ọjọ́ tẹ́ fi ronú jinlẹ̀ nípa ìgbésí ayé yín ni. Ẹ ronú nípa àtẹ̀yìnwá, ẹ ronú nípa àwọn idea tẹ́ lò nígbà tí nǹkan lọ dáadáa fún yín, kẹ́ wá implement idea yìí náà lórí àwọn nǹkan tẹ́ ń fèsì lásìkò yìí látàrí kó máa ràn yín lọ́wọ́. Ẹ ronú jinlẹ̀ nípa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀, kẹ́ wá solution sí àwọn nǹkan tó dàbí ìṣòro ìkọ̀kọ̀ èyí tí ẹ ní. Àsìkò ìjásìkò tó ṣe pé ẹ ní láti mọ ẹni tí ẹ fẹ́ bá ṣe àtẹni tí ẹ fẹ́ bá tò, ìbájẹ́ ni tẹjọ fẹ́ dà nǹkan pọ̀ ní àbẹ̀ntẹjọ́ rìnrìn àjò pọ̀. Àsìkò ìjásìkò tó ṣe pé ẹ ní láti lo àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín púpọ̀ pàápàá lé àṣálẹ́ ọjọ́ tòní látàrí pé ẹ máa ní high libido lọ́jọ́ tòní, ara yín á tètè máa dìde dáadáa, á máa mú bákan lọ́jọ́ tòní púpọ̀ tó sì jẹ́ pé ó dára kẹ́yìn tẹ́tí má rí kẹlò àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín láṣálẹ́ tòní. Má pẹ́jù níbi ìpéjọpọ̀ kí ìpéjọpọ̀ tí ẹ bá wà lọ tàbí tí ẹ bá wà tó bá dàbí gbà pẹ́ wà comfortable, ẹ mọ́kàn ara yín balẹ̀, ẹ ronú jinlẹ̀ dáadáa nípa ìgbésí ayé yín léni kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun pẹ̀lú. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín léni. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín máa dùn àdánmọ́rán dáadáa. Àsìkò yìí dára púpọ̀ láti lo àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín, ẹ gist papọ̀, kẹ́ sọ̀rọ̀ nípa ìgbésí ayé yín méjèèjì. Àwọn ìfọ̀rọ̀wérọ̀ tí ẹ bá ní lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ó bí kí ìbáṣepọ̀ yín àti wọ́n dánmọ́rán dáadáa. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn léni, ẹ má tàṣejù bóhunkóhun, ẹ fi ìfẹ́ tóhun tọ̀ ẹ̀yà wọn sí àwọn ènìyàn, ẹ má ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ. Ẹ rí dájú pé jìnnà sí à ń bá ara ẹni fàfàǹfà láàrin èèyàn tó olólùfẹ́ yín léni pátápátá. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín léni tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní ẹ máa bísí púpọ̀ láàyè iṣẹ́ máa pọ̀ lọ́rùn yín tẹ́fẹ́ mójútó gẹ́gẹ́ bí ẹ ti ṣe jẹ́ àmì ìràwọ̀ tó ṣe pé máa ń wulẹ̀ tẹpámọ́ṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹ ṣàgbo pàtàkì sí yan lórí iṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní. Ìtẹpámọ́ṣẹ́ léni àti fífètò sí nǹkan á ràn yín lọ́wọ́ púpọ̀ dáadáa. Ní ẹ̀dà kejì sì rèé ọ̀pọ̀ yín ó ṣeéṣe kí ẹ wà stressed out látàrí ìrànlọ́wọ́ tẹ̀ ń ṣe fún ènìyàn kan tó ṣe pé ara ò yá tó súnmọ́ yín, yẹni aláàárẹ̀ kan tó súnmọ́ yín tàbí ò yá tẹ̀ ń ṣèrànlọ́wọ́ fún léni. Tẹpámọ́ṣẹ́ yín á bí àwọn èrè ń jẹ láìpẹ́ láì jìnà. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ gbà láfíà láàyè, kẹsì rí dájú pé ẹ fìfẹ́ bá gbogbo èèyàn ṣe lọ́jọ́ tòní. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín léni tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ọjọ́ tòní tọ́jọ́ tó ṣe é pé ẹ̀yin fúnra lára yín ọjọ́ oríire lẹ máa jẹ́ o, olóríire lẹ máa jẹ́ lọ́jọ́ tòní. Positivity máa rọ̀gbà yín ká púpọ̀
àwọn èèyàn tó kọ̀ gbà yín ká gan wá mọ rírì presence yín láàyè wọn. Lọ́jọ́ tòní gbogbo èèyàn pátá ló máa nífẹ̀ẹ́ sí yín púpọ̀ púpọ̀. Ọ̀nà tẹ́ ń gbé gbà láti mójútó nǹkan gan ó máa jẹ́ kí àwọn èèyàn tún dá yín mọ̀ sí dáadáa, á sì bí àwọn èrè ń jẹ fún yín pàápàá láàyè iṣẹ́. Lọ́jọ́ tòní ẹ máa tún jẹ́ inspiration fáwọn kan tó ṣe é pé wọ́n máa wà òkọ́ṣe yín púpọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ó kún fún ìfẹ́, ó kún fún ayọ̀, ó sì kún fún ìdùnnú. Ọ̀rọ̀ ẹnu yín máa jẹ́ ètò ṣe é pé á fìdí múlẹ̀ dáadáa. Ẹ ní ìrẹ̀lẹ̀ lénìí, ẹ má gbéraga rárá, ẹ ṣe dáadáa sáwọn èèyàn. Gbogbo nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún pátá ni kí ẹ ṣe. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ olive green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ìrìnrìnàwó mi tí kì í ro Pisces tàbí láàrin February 20 sí March 20. Ọ̀rọ̀ ilé àtọ̀rọ̀ mọ̀lẹ́bí ó lè wà lọ́kàn yín lásìkò yìí o. A ṣe yín bí ìgbà pé kínú mọ̀lẹ́bí yín kí ó tò dáadáa pẹ́ẹ́pàá. A ṣe yín bí ìgbà pé kí ilé yín kó máa dùn, kó tayọ dáadáa, kó láàrin dáadáa lásìkò yìí láti rí dájú pé ẹrú rẹ gbámú dáadáa lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé àyíká yín ó wà ní ìmọ́tótó púpọ̀ púpọ̀. Àyíká ibi iṣẹ́ ni àbáyíká ilé, ẹ rí dájú pé gbogbo ẹ̀ wà ní ìmọ́tótó. Ẹ wá fi inú tánra yín kí ẹ ní ìrẹ̀lẹ̀, kí ẹ fètò sí nǹkan yín, kí ẹ sì ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí yín lọ́jọ́ tòní dára. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ light green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.